ẹ jọ nítorí ìtọ́lọ́run abẹ̀yìn arọ̀yìn lórí ọ̀rọ̀ Portable ọmọ Ọlálọ́mí gbogbo tẹ́ ẹ bá lè ṣe fún wa inú wa máa dùn a máa dúpẹ́ a máa yọ̀ mo mọ̀ pé òun náà ti kẹ́kọ̀ọ́ bó bá lọ ti Portable mọ́lé kò lè fún wa lówó bí wọn ò tí mọ́lé kò lè fún wa lówó so it's better káfílẹ̀ ìfàlétí tó ẹjọ́ abẹ̀yìn gbogbo ẹ̀yin òbí gbogbo ẹ̀yin abiyamọ pátá ẹ bá wa bẹ̀ẹ̀bẹ̀ lọ́wọ́ bàbá wa Dàpọ̀ Abíọ́dún gọ́vnọ̀ wa lógùn state ẹ̀mí yágùn ẹ máa pẹ́ fún wa ẹ ní jẹ́bàjẹ́ kí n wá tó fún gbogbo àwọn èèyàn tó wà lórí ètò láàyè ẹ jẹ́ n sáré play voice note ti Portable ẹ jọ nítorí ìtọ́lọ́run Portable ti sunkún sẹ́yìn ọmọ Nàìjíríà. ajé mo dá ifá tí mo dá olúwa ìṣẹ́gun ẹ̀kú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ọmọ ṣàlẹ́ àyọ̀mọ́ ní ọ̀rọ̀ bọ́ lójú mi. ọmọ tí ó ra ìwà àìní àdùn òdìdọ̀dọ̀ lóra kún fàá kún òdìdọ̀dọ̀ àṣẹ ń tẹ̀dùmarè bàámọ́lẹ̀ má ló tẹ ìṣù mọ́lẹ̀ gbogbo àní ẹlẹ́ṣẹ̀. wàhálà omi bọ́ lójú mi Ọlọ́run bá ń gbọ́ Ọlọ́run máìdí mi ò gbé ẹ jọ nítorí tọ́lọ́run gbogbo ẹ̀yin abiyamọ pátá ẹ jọ bàbá ṣe fẹ́ rìn tí Portable òfin ní há sínú kínní bàbá ṣe fẹ́ rìn bàbá ṣe fẹ́ gbégbà tí Portable òfin ní há sínú kínní tí òfin ní jì sọ́fìn gbogbo apáta náà la bímọ gbogbo adé la bí amọ bàbá ṣe fẹ́ rìn ẹjọ́ tó yọ abẹ̀yìn arọ̀yìn ẹjọ́ tó yọ lọ́hùn ó ti ké gbàjarè ó ti bẹ̀ wọ́n lọ. Portable ṣé o ti wá rí i pé ilẹ̀ máa ń yọ̀yàn tàbá ní kó ṣe jẹ́jẹ́ ilẹ̀ máa ń yọ̀. This is Gloria Popsi. Thank you for watching. gbogbo àní ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ bá mẹ́ṣẹ̀ lẹ́ṣẹ̀ ń pẹ́ lórí ìkúnlẹ̀ gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àwọn ìṣẹ́ra ẹlẹ́ṣẹ̀ ìṣẹ́ olúwa ìṣẹ́gun àkó ajé ìṣẹ́gun. ó sọ̀rọ̀ kan bí ó ní gbogbo wa ní ẹrú ẹlẹ́ṣẹ̀ ó ní gbogbo wa ní ẹrú ẹlẹ́ṣẹ̀ ó lẹ́lẹ́ṣẹ̀ lòun òun dẹ̀ ti mẹ̀sí òun lẹ́ṣẹ̀ ó ní ká dáríjì òun gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa dáríjì Portable ọmọ Ọlálọ́mí ẹ bá wa dáríjì ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì à ń bẹ̀bẹ̀ ní gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ bá wa dìde sọ̀rọ̀ Portable ẹ bá wa dáríjì Portable kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ abẹ̀yìn ẹ ṣe gan so. gbogbo àwọn tóun náà tó ti ṣe nǹkan fún kó máa jáde sí wọn kó lọ máa bẹ gbogbo wọn èèyàn mélòó ló fẹ́ mọ̀ gbogbo àwọn èèyàn tóun náà tó lórúkọ ó ní nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ of recent tó mú gbogbo àwọn èèyàn dídí láti ẹ̀mọ̀ kó nǹkan ewé lè máa ṣẹlẹ̀ sí àṣìbá ìpẹ́ ló ń bá Ọlámídé fà tó bẹ̀rẹ̀ sí ní pariwo léèyàn lórí pé kí gbogbo àwọn tí wọ́n ti ẹ̀pẹ̀ wọ́n ṣe láyé bẹ́ẹ̀ afẹ́fẹ́ ẹ̀dẹ̀ ló dẹ̀ rí o kò tí ì rí kankan o wọ́n máa fẹ́ laburú ṣe o kò sẹ́ni tó tọrọ aburú o. Mr. Sataj ṣé mo gbà Mr. Sataj àbí ṣé mo gbórúkọ yìí ẹ má bínú ẹ jẹ́ kí n sọ nǹkan kan ẹ̀dá ò ní rìn láyé bí kórìímá mi o ibi tí mo sọ̀rọ̀ lé Portable sẹ́mi ibi tí mo sọ̀rọ̀ lé Portable sẹ́mi. gbogbo máa ń rọ̀ fún àwọn tó wà lẹ́yìn ẹ̀ gan ni. àmọ́ torí pé èmi náà lọ́mọ abiyamọ dẹ̀ lèmi náà kò yé mo dáríjì Portable tinútinú ṣèbí mi ni mo jáde lẹ́ni tí mo wá ń sọ pé kájọ ọmọ Nàìjíríà ò dáríjì Portable ṣẹ́ra sàn ṣẹ́rí àwọn kankan wà irú èmi náà ń sì ṣe àwọn èèyàn kan tó yẹ pé tó bá rí mi wá ní àbábọ̀ yọ ó dẹ̀ ṣe báyìí pẹ̀lú mi ò kí nìkan tí bá ní ẹ má bínú sa báyìí ni àmú dẹ̀ dáríjì ẹ̀ ẹrú ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa tó bá ti wá happen bẹ́ẹ̀ tẹ́yà bá ti apologize ẹ jẹ́ ká gbà pé ẹni yìí ti ṣẹ̀ ó tẹ̀ ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Ànábì kan sọ ó ti máa ń sìn bí Quran ṣe sọ ló ṣe wà ní Bible náà ṣó ti máa ń sìn àwa ẹ̀dá ṣó ti máa ń sìn à ń ṣe Ọlọ́run bá àmì Ọlọ́run bá ń gbẹ́bẹ̀ sí wa táwa làwọn èèyàn táwa máa ṣe ra wa táwa máa bẹ̀bẹ̀ táwa nílé ìdáríjì ra wa ṣe understand ṣe rí èmi kọ́ mọ̀ pé kò sẹ́ni tó lè ṣàṣìṣe nobody is perfect nobody is perfect ẹ ní sùúrù because mo ní sísìn nǹkan tẹ̀ ń sọ nobody is perfect ṣé o ti ní máa ń sìn mo sọ àwọn kan lánàá lórí láìfi pé kò sí ní tí ìdílé kan ṣe máa wà tí ò ní nínú ìdílé yẹn tí ò ní ná ọmọ kan tó máa kú díẹ̀ káàtó nínú ìdílé yẹn ẹ jẹ́ ká gbàgbé torí pé ó lè jẹ́ ó jẹ́ nítorí pé bóyá gbogbo ayé mọ̀ ìlú mọ̀ọ́ká ó jẹ́ sẹ̀lẹ́bù ni ṣé o ti báyìí sìn kẹ́rù ìbẹ̀rẹ̀ jíjẹ inú ìdílé ẹ̀wò kò sí ní ká má rí ẹni tó máa yẹ pé dààmú ọmọ nínú ìdílé náà ẹ jẹ́ ká gbàgbé so normal torí téèyàn bá ṣẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ wà fún bí ó ti báyìí sìn òun náà lè ṣe kí ni a lè apologize pé nǹkan tí mo ṣe yìí ó dá òun ni
wọ́n máa ń bọ́ ọmọ wí tọ́mọ bá ṣe ọmọ bá wí ni but ilé ìsìn wọ́n ti jẹ́ kó mọ̀ ó ti mọ ọwọ́ tún yàtọ̀ sósì kò ṣe kókó mọ̀ tẹ́lẹ̀ ó mọ̀ ọ́n but nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ mọ ọwọ́ tún yàtọ̀ sósì ni so àwa nítorí ìyẹn káwa la fẹ́ lè pa ó ti ṣẹ̀gẹ́ bá yẹn sìn so gbogbo alamẹ̀pọ̀ amẹ̀pọ̀ yẹ̀sọ̀ níwọ̀n ràn ni ṣe understand gbogbo alamọ̀ yẹn but fine ó ti apologize since òun náà ti realize mistake bí lifestyle tiẹ̀ ṣe rí nìyẹn but nísìn ó ti ṣàṣìṣe òun náà jẹ́ ti accept kó ń ṣàṣìṣe àwa nítorí yẹn káwa ní kò lọ kùnà kò jẹ́ sẹ́ni tó lè ṣàṣìṣe so fún àtàwọn èèyàn bá ti ń ṣe ọlọ́run bá táwọn bí ọlọ́run tọ́lọ́run gbọ́ àwa làwa tá a máa ṣe ra tá a nílé ìbẹ̀rẹ̀ wa. èèyàn kan sọ pé Portable ti realize mistake ẹ. yes sir. kí lẹ́rìí tẹ̀síṣẹ́ kókò ti realize mistake ẹ. kí ni reason tẹ̀síṣẹ́ kókò ti realize mistake ẹ. àkọ́kọ́ sà wọ́n invite ẹ̀ like wọ́n declare wanted by kò tí ì lọ sí station wọ́n tí ì ka ẹ̀ṣẹ̀ sí létí pé nǹkan báyìí ló ṣe tábà ní Portable ó ti realize ẹ̀ṣẹ̀ Portable ti ṣe a lot of things láì mọ iye ìgbà tó dẹ̀ ṣe repeat àwọn nǹkan yẹn. àti obìnrin lọmọ ẹ ń pọ̀ o. àkọ́kọ́ kò tí ì realize ẹ̀ṣẹ̀ tó ṣe rárá kò tí ì mọ nǹkan tó ń ṣe lọ́rùn ṣùgbọ́n nǹkan tẹ́mi kò máa sọ fún ọ̀rọ̀ Portable lọ́gbọ́n wọn débi tí mo realize ó dẹ̀ ti pẹ́ tí mo ti mọ̀ bẹ́ẹ̀ because ìgbà tí Portable tó blow kọjá lọ mo lọ sí Ìkẹjà mò ń sọ̀rọ̀ láàrin àwọn èèyàn gbà yẹn bọ̀ wọ́n sọ pé mo wà bias pé ó máa last ó máa ṣe kinní kan mi ò wish ẹ̀ bad ṣùgbọ́n ilé ayé ni gbogbo wa wà. attitude ẹ ní. ẹni tó ti jẹ́ nǹkan gan-an ayé wọ́n fi sí watch list tó ń wò pé kí ló fẹ́ jẹ́ ìwọ tó ti wá jẹ́ nǹkan a lot of people lójú wọn ti wà lára ẹ̀bẹ̀ yẹn ẹ má yẹ ká dẹ̀ gbàgbé nínú life tàwa àwọn èèyàn kan wà wọ́n máa ń gbèjà èèyàn kan jà ní ọ̀tọ̀ lẹ́ni tó máa ṣẹ̀ ọ̀tọ̀ làwọn tó máa dá sàríyà fún èyí tó ṣe fún wa ní money ó sì wà ní àwọn kan kò tí kúrò ń bẹ̀ èyí tó ṣe fún ṣíkì ó sì wà ní àwọn kan kò tí kúrò ń bẹ̀ a lot of people bẹ́ẹ̀ a dẹ̀ lágbára jura wa lọ kọ́ lọ́mọ ẹ̀ka ṣe àwọn tí wọ́n ní dáríjì wa a máa bẹ̀bẹ̀ náà ni o bá ṣe ń ṣe díẹ̀ díẹ̀ yìí ó máa rampart àwọn èèyàn máa bẹ̀bẹ̀. èmi ọmọ ọkọ tó ṣe and anything tóun tó lè ṣe mi ò lè bá bẹ̀bẹ̀ nítorí pé ó ti kọjá ayé ẹ̀ gan-an. àwọn bá bẹ̀bẹ̀ náà ni. mi ò lè bá bẹ̀bẹ̀ torí ó ti láti sẹ́ ó ti kọjá limit ẹ̀ kí ni nǹkan tó gbójúlé. ògo tó gbé wá sáyẹn làwọn fi bá bẹ̀bẹ̀ nǹkan tá máa wò wọ́n lára ni because ẹni tó ní ògo yẹn tí kò mọ̀ pé òun lógo ni Portable. mo gbàdúrà pé tó kó sí yìí kọ́lọ́run ó ṣàánú rẹ̀ ọkọ gbọ́dọ̀. ẹ̀jẹ̀ mi ò tí gẹ̀ẹ́sì kan tó ṣe gangan o. ìyá mi ẹjọ tó yọ náà ẹ sọ̀rọ̀ kan ẹni ẹ tí gẹ̀ẹ́tì nǹkan tó ṣe ṣe rí ẹ tí gẹ̀ẹ́tì nǹkan tó ṣe dáadáa. bẹ́ẹ̀ ni èmi gan kí mọ̀ ẹjọ́ kí ló ṣe gangan. ẹ ṣe ó dà pé wọ́n ní sáwọn tí town planning lẹ́ ń lò ní Ogun State kí lẹ́ ń lò náà. Babayọ town planning ni town plan. mi mọ̀ bóyá ẹ má bínú sa mi mọ̀ bẹ́ẹ̀ lè jẹ́ kí n explain ayé nǹkan kan fún mi. so ọjọ́ yẹn ṣẹ́gẹ́t fine àwa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan àmọ̀ nǹkan tó fa issue yìí ṣé ti yín báyẹn sìn but kò ń ṣe nǹkan tá a lè máa sọ lórí afẹ́fẹ́ but ọ̀rọ̀ politics ó ti wọ̀ ṣe understand so ọjọ́ yẹn ó ń sùn bọ̀ nílé ilé ló wà ó ń sùn bọ̀. ẹ má bínú ẹjọ́ excuse me ẹjọ́ ẹ má bínú pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu ṣe rí politics ẹgbẹ́ politics ẹgbẹ́ kan kí ni nǹkan tó ṣe gangan. ẹ ní sùúrù náà ẹ ní sùúrù tó ti yín báyẹn sìn so ó ń sùn lọ́wọ́ ọjọ́ yẹn ni làwọn yẹn dé ṣẹgẹ́dì báyẹn sìn àwọn town plan yẹn dé ok fine báyìí dé wọ xmark bá wọ xmark ilé tó ń kọ́ lọ́wọ́ tí ó ń ṣe òtẹ́ẹ̀tì. tó ti yé nǹkan tó ṣẹlẹ̀ ṣé gbọ́ mi. hello. mo ń gbọ́ yín. wọ xmark ilé tó ń gbé lọ́wọ́ dáàdì wá jáde sí wọn ok kí lẹ fẹ́ láti bo wọn ní town planning officer làwọn ok fine kí ni nǹkan tẹ́ fẹ́ wọn láwọn dọ́kúmẹ̀ntì tí wọ́n fi approval tó gbà lórí ibi ìbàyìn kọ́ làwọn fẹ́ rí then bàbá yẹn jẹ́ àtẹ̀sí wọn pé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ òun fúnra rẹ̀ ò sí àràǹdì but ẹ má wọ̀rí gbogbo necessary thing tó bá yẹ káwọn ṣe àwọn máa ṣe kọ́ máa lọ kọ́ máa wọ̀rí so àwọn yẹn ti ń lọ lọ́jọ́ yẹn ọwọ́ àpè àwọn yẹn wá takùn síwájú báyẹn ọwọ́ àpè nílé nọ́mbà ò lọ bọ́mọ ṣẹṣẹ lọ fi pé lọ bá nìyẹn pé wọ́n ti fẹ́ wó bá ipò wọ́n ti fẹ́ wó ibẹ̀ yẹn èmi dé pé tóun fúnra rẹ̀ dé ó jẹ́ àtẹ̀sí wọn bá wọn sọ̀rọ̀ kí lẹ fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan kan báyìí wọ́n ní tàǹfààní làwọn àwọn dọ́kúmẹ̀ntì oníbẹ̀ yẹn kọ́ ṣe understand àwọn dọ́kúmẹ̀ntì tí ó ní lórí ibẹ̀ yẹn kọ́ ó jẹ́ bá wọn sọ̀rọ̀ pé kọ́ máa bínú kọjọ pé àwọn nǹkan tó bá yẹ káwọn ṣe normal process tó bá yẹ káwọn ṣe process kọjá kó wù mọ́ ṣe understand ìkan lára àwọn tàǹfààní wa ní kọfílẹ̀ kọjá káwọn máa lọ jàre káwọn máa bá sọ̀rọ̀ ọ wá náà ìwé kan sí ìwé tó náà sí yẹn ó wá jẹ́ 2024 ní date tó wà ní orí ẹ̀ wọ́n á sọ pé but any tàǹfààní ní ṣé 2024 làwọn this is 2025 làwọn náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ nǹkan kan báyẹn ṣẹgẹ́dì báyẹn sìn àárín ẹ̀ ní argument yẹn ti wáyé so ẹni tó wá sọ pé kọ́ má dáhùn kọ́ yẹ káwọn máa lọ jàre ọkọ̀ wine up or drive on lọ lòun wá ní ẹ kọ̀ dédé bí ẹ wá ti bí báyìí ẹ wá xmark kíníkan ọwọ́ nílọ nǹkan kan báyẹn ó wà lọ bá wọn òun fúnra rẹ̀ trap yẹn ó fọ̀ sínú ẹ̀ because orí òpè ó foolish
because nǹkan yẹn game work ni everybody jẹ́ ti mọ̀ pé game work ni because ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ recently tí nǹkan yẹn fi wáyé so ó kó sí trap yẹn àìfarabalẹ̀ àti gọ̀rọ̀gọ̀rọ̀ tó wà lára ẹ̀ ló yẹ kó kó sí trap yẹn because ẹni tó jẹ́ bàbá tó bí ẹ lọ́mọ tí ń attend sáwọn ẹni yìí wọ́n ti ń dọ́gbọ́n calm wọn down wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ ìwọ́dé ó dàgbò nǹkan yẹn rú torí pé ẹni tó ń bá sọ̀rọ̀ nínú wọn kò fún ẹ lésì ẹni tó wà ń bẹ̀ sọ pé kọ́ má dá lóhùn pé kọ́ má bá sọ̀rọ̀ jẹ́ kọ́ yẹ káwọn máa lọ ṣẹgẹ́dì báyẹn sìn inú bí wọ kò jẹ́ ó yẹ kóhun lo wisdom ẹ pé àwọn tó wà yìí government official ni wọ́n èyàn kì í máa ń bàjọba jà náà. ẹ jẹ́ má bínú Young G fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ni Young G ṣé alákọ̀ọ́kọ́ táwọn pípín yẹn tó máa múwèé wá fún nìyẹn àbẹ́lẹ̀ kejì nìyẹn. ṣé táwọn pípín yẹn máa first time tó máa fọ wá nìyẹn. ó ń fún Portable post kan sórí page ẹ̀ ní Facebook ipe tó fi ń bá wọn sọ̀rọ̀ pé ta ni town planning ipò òun ni town planning òun lòun planning Sango òun lòun plan àdúgbò ẹ lọ wo ẹ máa gbọ́ ẹ máa gbọ́ wọ́n mú wá síbẹ̀ yẹn first time tó máa wá síbẹ̀ nìyẹn first time tó máa mú wá síbẹ̀ yẹn nìyẹn. hello youngest ẹ jọ nígbà tán wá sọ́dún ẹ̀ yẹn ṣé ọdún ẹ̀ nìkan náà wá àbí wọ́n ṣiṣẹ́ round. wọ́n ṣiṣẹ́ round ibẹ̀ yẹn gangan ni focus ibẹ̀ yẹn ni wọ́n wá direct. àìkàwé ò jẹ́ kó lè mọ̀ pé set up ni làkàtì orí ẹ̀ ò pé arrogancy ò jẹ́ kó lè mọ̀ pé this thing is set up. ó ní kọ̀ọ̀kan tí mo ń rí sí ibẹ̀ mo sáré kọ́ ti kọ́ yẹn so ẹ̀gbọ́n mọ̀mọ́ Portable ló ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ta ẹran dídín ní kínní bọ̀ ẹ̀mí ọmọ ní bọ́nẹ́sì ẹ̀pin náà wọ́n sáré ní wọ́n ta ẹran dídín ó bọ́ tí kò kámi ò ti ọ̀dà sáà bẹ́ẹ̀ yẹn so èmi ọmọ bá ṣe ń gbìyàn sórí afẹ́fẹ́ so àwọn náà tó pè padà yìí so ti yé yín àwọn náà tó pè yìí bọ̀ ṣe rí ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ wá bá díẹ̀ so ti yé yín bọ̀ ẹ̀yin ìrìn ẹ máa sọ̀rọ̀ lọ màá jọ yín padà màá dẹ̀ fún yín fi bàrẹ̀.